àjọ̀dún Lisabi 2026 gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ lóòótọ́ àmọ́ a ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. Amosun ṣàlàyé ọ̀rọ̀. Ẹsẹ̀ ògbèrò nílùú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ 28 oṣù kẹta ọdún 2026 níbi ayẹyẹ ọdún Lisabi agbòǹgbò àkàlà ẹlẹ́kọ̀ọ́kàndínlógójì irú rẹ̀. Síbẹ̀ Sínátọ̀ Ìbíkúnlé Amosun tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ rí sọ pé àjọ̀dún gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ sí i lọ́jọ́ iwájú torí àwọn ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni o. Sínátọ̀ Amosun sọ pé ìdùnnú ńlá ló jẹ́ fún mi pé ètò yìí ti gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀. Ẹ má gbàgbé pé ìkọkàndínlógójì irú rẹ̀ rèé o. Nígbà tí yóò bá fi di 40 ọdún ìyẹn ní ọdún tó ń bọ̀ yóò tún lárinrin jù báyìí lọ. Ètò tí a máa ń ṣe nígbà náà máa yàtọ̀ sí ti ọdún yìí. Ó yẹ kí ẹ mọ̀ pé ohunkóhun tó bá ti ní í ṣe pẹ̀lú ọmọ ìpínlẹ̀ Ògùn iwájú ni mo máa ń wà, pàápàá nílùú Abẹ́òkúta tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ yìí. Wọ́n ti fẹ̀sùn kàn mí lọ́pọ̀ ìgbà. Oníkálukú kan sọ tiẹ̀ ni, kì í ṣe pé a kò ṣe ohunkóhun láwọn ìlú tó kù, ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣàfihàn Abẹ́òkúta gẹ́gẹ́ bí olú ìlú. Ohun tó yẹ kí ọ̀pọ̀ èèyàn mọ̀ nìyẹn. Sínátọ̀ Amosun fi kún ọ̀rọ̀ rẹ̀ pé gómìnà tó bá mọ ohun tó ń ṣe ní láti mọ̀ pé olú ìlú ló gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe tó sì gbọ́dọ̀ dùn ún wò lójú fún àwọn olókoòwò lágbàáyé láti wọlé wá. Inú mi dùn pé àwọn èèyàn wa mọ rírì. Àmọ̀ràn mi ni pé kí gbogbo wa ṣe ojúṣe wa bó ti tó torí ọ̀kan ṣoṣo ni wa nílùú Ẹ̀gbá. Aláké ìlú Ẹ̀gbá Ọba Adétòun Gbádébọ̀ náà rọ gbogbo ọmọ Ẹ̀gbá tí wọn kò tí ì darapọ̀ láti máa gbáradì fún 40 ọdún tó ń bọ̀ lọ́dún 2027 o. Kábíyèsí ni èyí ṣe pàtàkì nítorí pé ọ̀nà àrà ni ayẹyẹ Lisabi yóò tún gbà yọ. Olórí ọba ilẹ̀ Ẹ̀gbá náà sọ pé ìdùnnú ńlá ló jẹ́ fóun pé ìdàgbàsókè ti ń dé bá ìlú Ẹ̀gbá nípasẹ̀ ayẹyẹ ọdún Lisabi yóò. Lisabi ni jagunjagun tó léwájú àwọn Ẹ̀gbá kúrò nílùú Ọ̀yọ́ lọ́dún 1813 láti tẹ̀dó sí abẹ́ Olúmọ. Gbogbo àwọn ọmọ Ẹ̀gbá pátápátá jákèjádò àgbáyé ni wọ́n múra aláràǹbarà láti fi gbé àṣà ìṣẹ̀ǹbáyé wọn lárugẹ, èyí tó tún ta wọ́n yọ yàtọ̀ sí àwọn ilẹ̀ Yorùbá yòókù àti káàkiri àgbáyé. Yàtọ̀ sí ojúlówó àwọn ọmọ Ẹ̀gbá tí wọ́n kópa nínú ayẹyẹ náà, àwọn àlejò náà kò gbẹ́yìn níbẹ̀ o. Lisabi agbòǹgbò àkàlà ni jagunjagun tó léwájú àwọn Ẹ̀gbá kúrò nílùú Ọ̀yọ́ lọ́dún 1830 láti tẹ̀dó sí abẹ́ Olúmọ. Gbogbo ọmọ Ẹ̀gbá ní orígun mẹ́rẹ̀ẹ̀rin tó so ìlú náà papọ̀ bí Aké, Gbàgùrà, Òkè Ọ̀nà àti Òwu ni wọ́n fi gagbága nípa aṣọ àràǹbarà tí wọ́n wọ̀ o. Yàtọ̀ sí ti aṣọ tí wọ́n fi gagbága pẹ̀lú, wọ́n tún gun ẹṣin èyí tí wọ́n ń pè ní ẹṣin balógun wọ́rọ̀ tí wọ́n ń gùn lọ́dọọdún. Àwọn orí adé bíi Aláké ilẹ̀ Ẹ̀gbá, Ọba Adédọ̀tun, Àrẹ̀mú Gbádébọ̀ tó gba gbogbo èèyàn lálejò, Olúwo tìlú Òwu, Ọba Sàká Adélọlá Mátẹ̀mílọ́lá Olú Ìlarọ̀, Ọba Kẹ́hìndé Olúgbénlé tó jẹ́ alága ìgbìmọ̀ ọba alayé ní ìpínlẹ̀ Ògùn, Olú tìlú Orílẹ̀ Ìlàwọ̀, Ọba Alexander Olúṣẹ́gun Magriko àti àwọn mìíràn ló wà níbẹ̀. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ Nàìjíríà, Sàràfàtúnjì Ìṣọ̀lá àti àwọn mìíràn ni wọn kò gbẹ́yìn níbi àkànṣe ètò ọ̀hún o. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ.
ìkànnì jígẹ aláràkẹrìnlélógún bàbá gbogbo.